ìjọba ológun ní Burkina Faso tú àjọ elétò ìdìbò ká. Níbikíbi lágbàáyé ìròrí ìjọba ológun kì í jọ ti àwọn olóṣèlú tí wọ́n ń ṣèjọba alágbádá. Ní báyìí lórílẹ̀‐èdè Burkina Faso ìjọba ológun lábẹ́ ìdarí Ibrahim Traoré ó ti tú àjọ elétò ìdìbò orílẹ̀‐èdè náà ká. Wọ́n kéde pé fífi owó ìlú ṣòfò ó ní àjọ tó ń rí sí ètò ìdìbò ọ̀hún ó mà ló mà wà fún, kò sí ìdí kan fún wọn láti wà mọ́. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ìyẹn the Interior Ministry ó ní yóò máa rí sí ìdìbò ní ọjọ́ iwájú báyìí ní orílẹ̀-èdè náà, gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn RTV ní Burkina Faso bó ṣe kéde. Tẹ́ ò bá gbàgbé láti oṣù kẹsàn-án ọdún 2022 tí Ibrahim Traoré tó ti gbàjọba orílẹ̀-èdè náà ó mà ló mà ti bẹ̀rẹ̀ àwọn àtúntò tó mà yàtọ̀ sí ohun tí wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ nígbà ayé ìjọba alágbádá. Lára àtúntò náà ó ní bí wọ́n ṣe sún ọjọ́ ìdìbò tó lè gbé alágbádá wọlé padà síwájú ọdún tó kọjá. Ó mà ló mà yẹ kí wọ́n dìbò ọ̀hún, ṣùgbọ́n sọ́jà tó ń ṣèjọba ó mà sún síwájú di oṣù keje ọdún 2029. Èyí yóò mọ̀ fún Ibrahim Traoré láǹfààní láti máa ṣèjọba lọ, òun náà yóò sì lè dupò ààrẹ nínú ìdìbò náà nígbà tí àsìkò bá tó. Nípa ọ̀rọ̀ owó ìlú, ẹ̀ka ìròyìn AFP ó máa ròyìn pé mínísítà tó ń rí sí ẹkùn ìlú kọ̀ọ̀kan Emile Zabo ó máa sọ wípé owó tó tó $870,000 ó mà ní ìjọba ó mà ló máa ná lọ́dọọdún o lórí ìbò. Emile Zabo ó wá tẹ̀síwájú pé àjọ elétò ìdìbò tí a túká yìí yóò jẹ́ ká lè sọ̀rọ̀ lórí ọ̀nà tí a bá fẹ́ gbé ètò ìdìbò wa gbà. Bákan náà ó ní kò ní jẹ́ kí àwọn tó ń dá sí ètò ìdìbò láti ilẹ̀ òkèrè kí wọ́n jẹ gàba lórí wa. Ẹ ó rántí pé ìjọba ológun yìí ó tako ìrànlọ́wọ́ ìjọba amúnisìn France tí wọ́n sì ń bá Russia ṣe láti ọdún kẹta tí wọ́n ti gbàjọba. Àwíjàre ìjọba sójà nígbà náà ó ní wípé àwọn olóṣèlú kò lágbára láti kojú àwọn alákatakítí ẹ̀sìn ìsìláàmù tó ń dá wàhálà sílẹ̀ ní ìlú náà, ṣùgbọ́n àwọn ajàfẹ́tọ̀ọ́mọnìyàn wọ́n mọ̀ kóró ojú sí èyí. Wọ́n fẹ̀sùn kan ìjọba Ibrahim Traoré pé aráàlú ni wọ́n ń bájà kí wọ́n tó kojú àwọn agbésùmọ̀mí. Wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé àwọn sójà yìí wọ́n ń pa ètò ìjọba àwarawa run, wọ́n sì ń pa ohùn mọ́ aráàlú lẹ́nu, wọn kò jẹ́ kí wọ́n lè sọ ohun tó ń dùn wọ́n lọ́kàn. Bákan náà òun làwọn kan bu ẹnu àtẹ́lu ìjọba Traoré. Wọ́n ní àwọn kò tí ì rí nǹkan kan tó gbéṣe látìgbà tó ti gbàjọba o. Ní oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2025 àwọn ikọ̀ apààyàn JNIM wọ́n kéde pé ìkọlù 320 ìyẹn 280 ní àwọn ti ṣe sí àwọn èèyàn Burkina Faso. Òǹkà yìí ó máa pọ̀ ní ìlọ́po méjì ju iye ìkọlù tí wọ́n ṣe lóṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2024 lọ o, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó di mímọ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa màwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná adẹ̀kú múra iṣẹ́ tòní, Ọlọ́run bá rèé yóò fèrè ṣíṣe mi àti yín o.